ẹ̀yin tèmi olóríire ẹ jẹ́ ká jọ wo fídíò yìí, ẹ jẹ́ ká jọ wo nǹkan tí ọba Orin pass through, nǹkan tó went through kó tó rí pé ọlá àti ògo àti iyì yìí dé. Èmi ò mọ̀ pé máa yí go through a lot báyìí o. Ẹ jẹ́ ká pick ọgbọ́n bẹ́ẹ̀, gbogbo nǹkan tó wù táwa náà bá ń là kọjá lásìkò táwa yìí, ẹ jẹ́ ká keep hope wa alive, ká dẹ̀ mọ̀ pé ọjọ́ kan ń bọ̀ tínú wa máa dùn, táyọ̀ wa á kún tó dẹ̀ máa bá wa dalẹ̀. Ẹ ṣé bá mi subscribe sí Akọ TV, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ comment ẹ jọ̀ọ́. Ọba Orin pass through a lot o, gẹ́gẹ́ báwa kan náà ṣe pass through ẹ lọ́wọ́lọ́wọ́. Lọ́wọ́ á kó wáyé. Peace.
never went